ṣé bẹ́ẹ̀ lẹ́nu kan máa tì mí ẹnìkan ní Lawori go to that party lọ gbé orí ẹ̀ sílẹ̀ fún ọkọ̀ fọ́gùn mọ́ lórí ká lè jà fún ẹ jọ láìsọ ọmọ ẹ kéré. bàbá lórí ọ̀rọ̀ ìgò tí wọ́n fọmọ yín lórí ṣé lẹ́yìn tẹ kó lọ Zaria àtẹ padà sórí stage tán ló ṣẹlẹ̀ ní. rárá orí stage ni Zaria àti ní kó wá pè mí wá iwájú Zaria ni mo wà mo ń bá sọ̀rọ̀ lọ́wọ́ báyìí mo fẹ́ yí padà níwájú ẹ̀ gangan láàrin àwọn group tí gbogbo wọn jọ wà lẹ́ni ẹ ti lọ́wọ́ mú gò ìtọ́jú mi ló ṣe mú gò. lórí tébù wọn lórí tébù tí ẹ̀yin ká rí gò yẹn. ìgò máa tẹ́ ẹ̀ ni ó wà ń bẹ gbogbo ọjà bá gbogbo ìgò màtẹ́ ọtí kan pé ní màtẹ́ wáìnì ọtí báyìí ni ìgò kígò tó lè fọ adúrú orí kó tó fọ tó káyán gá báyìí ṣé ìgò kékeré ni ìgò kékeré kọ́ ọfọ orí mi gan pátápátá ni gbogbo táǹtì ọfọ orí mi yẹn jọ gbogbo nǹkan tí mò ń sọ mi mọ̀ pé mò ń sọ̀rọ̀ ẹnìkan ló ń tẹ̀lé mi gbogbo nǹkan tí mò ń sọ yìí ẹnìkan ló tẹ̀ pé nígbà tí ọfọ orí yẹn pípé nǹkan tí mò ń pariwo pé ìyàwó mi wà níbí o ẹ bá ń pe ìyàwó mi o. ìyàwó àwọn wà ń bẹ lóòótọ́ pẹ̀lú. ó wà lágbo yẹn kó mọ̀ gbogbo àwọn tó wà lágbo mọ̀ pé wọ́n fọ́ orí mi ní ọ̀dọ̀ wọn ibẹ̀ náà mú mi mọ́lẹ̀ sí because wọ́n yẹn fọ́ orí mi tí bá gbé ẹ̀jẹ̀ yẹn straight bẹ́ẹ̀ yẹn tí bá ní strength láti gbé ẹ̀jẹ̀ yẹn lọ sí orí stage agbo máa dàrú pátápátá ni. so kẹ́nìkan á sọ pé wọ́n bá mi ok ẹni tó wà ní long distance orí stage tó dẹ̀ rí i pé mo stop olórin tẹ́ni tó náwó lọ́wọ́ bá mi pé why tí mo fi stop ẹjọ́ ṣé jà nìyẹn why tí mo fi stop mo need there's a time for everything ẹjọ́ ṣé jà nìyẹn kò ń ṣe jà mi ìbẹ́ni kankan jà.